I am now with my parents. Emma Koizi. Àwọn òbí Kokumani, àwọn fẹ́ fojú rí ọmọ wọn. So I'm now with them. So they are not disturbing me since yesterday. Say, Lande, no, I want to say hi to Howard pé àwọn fẹ́ kí gbogbo àgbáyé pé lórí àdúrà yín pé tí ẹ jẹ́ káwọn fojú sunkún ọmọ pé àwọn gbọ́dọ̀ mo ní kú onídìí náà wọ́n ní rọ́ o pé ẹ sáàmù ọ̀rọ̀ ẹ̀yìn abiyamọ náà pé dídán àwọn fẹ́ kí gbogbo àgbáyé. My daddy is a lecturer, my mommy is a headmistress, so wọ́n á bá yín sọ̀rọ̀ ní English. Lecturer. No, ẹ sọ ní English mo kíkọ. Thank you everybody. Mo kí gbogbo ẹ̀yin. A ní ẹ sọ English. Kò lè sọ jù báyìí bọ̀. Makini, try. Oh yeah, that's it. So yeah, ni pé thank you everybody. Thank you everybody. All of a word. Mo kí gbogbo àgbáyé. Okay. Lọ́kùnrin àti ní obìnrin. Okay. Mo kí ẹ ṣeun o. Yeah. Àdúrà yín tó gbà. Ọlọ́run ní jẹ́ fojú sunkún ọmọ o. Àmín o. Ẹ ní fi arúgbó gbààwẹ̀ fọ́ o. Àmín. Àtọkùnrin àti obìnrin tẹ́ ẹ ṣùgbà làǹdẹ̀. Ọlọ́run yóò ṣùgbà ẹ̀yin náà o. Àmín o. Ọlọ́run ní jẹ́ fojú sunkún ọmọ o. Àmín o. Àdúrà gbogbo yín ni ó gbà o. Àmín o. Mo dúpẹ́ lọ́wọ́ yín o. Ó wá ní sẹ́rí ẹ ti kí gbogbo àgbáyé báyẹn àwọn bloggers kan tó jẹ́ pé àwọn náà gbé tó fi di pé gbogbo kinní yẹn cast bíi gist lover. Gbogbo àwọn bloggers tí a gbé àwòrán yìí jáde tí gbogbo àgbáyé fi ń gbọ́. Mo dúpẹ́ lọ́wọ́ yín o. Ẹ dúpẹ́ lọ́wọ́ gist lover. Mo dúpẹ́ lọ́wọ́ gist lover. Ẹ dúpẹ́ lọ́wọ́ Túndé Ednut. Mo dúpẹ́ lọ́wọ́ Túndé Ednut. Mo dúpẹ́ lọ́wọ́ Túndé Ednut. Ednut ẹ máa ń disgrace mi jàre Túndé Ednut. Ednut. Ó yá okay ẹ dúpẹ́ lọ́wọ́ Esabod. Mo dúpẹ́ lọ́wọ́ Esabod. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín o. Okay. Àtọkùnrin yín. Àti gbogbo àwọn Yorùbá industry pátápátá mi ìfẹ́ kẹ́ ẹ dárúkọ wọn torí pé gbogbo wọn náà support. Nígbà pé èmi náà ojú mi ò fọ́ gbogbo bẹ́ẹ̀ ṣe ń gbé sí àgbáyé èmi náà ń wò. Ẹ ṣé mo dúpẹ́ o. Ó yá sẹ́ẹ̀dí bẹ́ẹ̀ ṣe wá kí wọn yẹn kò torí pé kò ń ṣe Yorùbá nìkan ni àwọn tán try fún wa gbogbo ń tẹ́ ẹ sọ yẹn ó yẹ sọ ní English. Wọ́n lò wọ́n lè mọ English bàbá lọ́wọ́. Ẹ try there. I thank everybody of all the world. Okay. I thank you. God bless you. Okay. Ó ti tán. Ó yá ìyá náà èyí náà ẹ̀yin tẹ̀ kí English ẹ̀yin kúkú gbọ́ English ntí. Thank you everybody. Thank God. Mo kí gbogbo àgbáyé. Mo kí gbogbo abiyamọ àgbáyé. English ẹ fi English sí. Bó la ṣe sọ náà ju thank you náà ní bàbá mo English ká sọ. Okay. Mo kí gbogbo àgbáyé gbogbo yín ò ní fojú sunkún ọmọ o. Àmín o. So thank you everybody. Everybody. Okay. Wọ́n ní thank you everybody.